fine òtún wá fine bàbá ọkàn gbogbo àláìka ọdún tán bàbá. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tọ́ ẹ̀jọ́ network ló ń dààmú wa díẹ̀díẹ̀ níbí báyìí ìdí fẹ́ kọjá pé bá àwọn èèyàn ní àsìkò jẹ́ ilé ọ̀rọ̀ tí wọ́n sọ lọ Ọlọ́run kò sí dáadáa fún àwọn bàbá wa Ọlọ́run kò sí dáadáa fún wa nílé kò sí dáadáa fún àwọn tí wọ́n ní àyè tí a wà yìí Ọlọ́run sì fi sọ̀rọ̀ sọ gbogbo wa náà ní láì nípa ọ̀rọ̀ gùn nínú ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ pistol tí a sọ̀rọ̀ láàrin ìdára Markaz pẹ̀lú àwọn alùsùnà nílẹ̀ Yorùbá tàrí pé iná ti ń jó àjótọ́ ó ní ìdíkí gbogbo wa ká pera wa padà ká má lọ lè di pé bóyá àwọn akọ́sí wàhálà tí ó ju agbára gbogbo wa náà lọ. Lákọ̀ọ́kọ́ náà ni pé nínú nǹkan tó yẹ ká kọ́ nínú ọ̀rọ̀ yìí ni pé písọ̀kì yìí tá a fẹ́ tá a nàró rẹ̀ yìí láti agbègbè Markaz ìní pé bẹ́ẹ̀ bá pèpè sàlám kéèkéé máa pèpè rẹ̀ ní ẹnu lásán ó yẹ kẹ́ ẹ̀ fàpọ̀júwe lélẹ̀ ike píìsì tẹ́ ẹ sọ̀rọ̀ rẹ̀ èyí náà lẹ́kọ́ sí kí ni o yẹ kọ́kọ́ lò ìlọ́fà tó fi di pé bọ́yá àdìdì pé kò ní kíkà máa pèpè sàlám ìwà sàlám náà yẹ ká sí kí ni o káàmù ká jẹ́ kí ogun ó lọ ó sinmi láàrin àwa pẹ̀lú àwọn alùsùnà gẹ́gẹ́ bí àti rí bọ́ ẹ̀ sì rí níbi ọ̀rọ̀ tí mo sọ gbẹ̀yìn yí pé apèpè àwọn náà sì dáhùn a rí nínú wọn táwọn náà dìde láàgbàlagbà gẹ́gẹ́ bí mo ti sọ fún yín níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ẹni tí ọba tán wọn àádọ́ta ọdún kọ́mọ̀dá sọ̀rọ̀ yìí kọjọ nítorí kọlọ̀ tì mí èyí tí mo wí ní ó jẹ́ káwọn àgbàlagbà bí ètò ẹ̀rí ìyàwó èèyàn méjì táwọn náà dìde lágbègbè wọn mo rí pòfẹ́sọ̀ wa dòkítọ́rù wa Abdulrahman Ahmad Al-Imam Ọlọ́run kò sí dáadáa fún àwọn àbá náà wàsàmùmọ̀ wàrà Ọlọ́run kò sí dáadáa fún wọn mo sì tún rí pòfẹ́sọ̀ wa Abdulrazak Bọ́nà Abdulmajid Alaro aláwọn náà ipe wọ́n dìde wọ́n sọ lé ọ̀rọ̀ tèmi náà sí kí ni o tí mo sọ èyí lọ bàtà àgbàlagbà náà tí wọ́n pamílà sẹ̀tà kọ́kọ́ wọ́n dìde lérí ọ̀rọ̀ náà ipe ó yẹ kí àwọn ó ṣe ìgbésẹ̀ tó wà kọ́ńkì kọ́ máa dàbí pàtó pé tó bá àwọn kan sọ pé àbí wọn ò láwọn àgbà níbẹ̀ ni àwọn àgbà wà o àwọn àgbà wà gidi kọ́lá náà àwọn tọ́jú òkú pẹ̀lú àmọ̀dúró Markaz àwọn tó ti wọ 90 years wọ́n bẹ́ẹ̀ tẹ́gbọ́n Markaz ni wọ́n láti lè pẹ̀tù sí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ lọ́wọ́ yìí tí wọ́n sì lọ lè sí mítìnì pẹ̀lú bàbá wa àwọn adúgbò ọlọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní ká bàbá àmọ̀dúró náà ó lísìn sí wọn wọ́n sì gbọ́ ṣàkówá wọn ìpè lóòótọ́ àwọn rẹ́dì láti pé káwọn ó ceasefire inú ọ̀rọ̀ tí sí kí ni ó ti ń lọ yìí nípa àrìn àjò yìí iná lọ́fà tẹ́ bá rí látàrí ní sí wọ́n ti ṣe press release kan láti ìdára Markaz tó yẹ kí mòdìrú Markaz náà ni ó fún wa nígbó àyẹ̀kẹ́ ní kó ṣe press release wọn lẹ́yìn òní kémi ló sì sọ ọ̀rọ̀ lónìí jáde ìpè lóòótọ́ ìdára Markaz wọ́n á rẹ́dì láti lọ pẹ̀lú wa lórí ọ̀rọ̀ peace tí à ń sọ táwọn àgbàlagbà náà sì fọwọ́ sí àwọn àbọ̀ tán wá fọwọ́ sí nǹkan méjì náà ni mo ti ayé kékeré tó sọ nǹkan méjì náà mo láwọn àwọn observation kan tí mo ní láti pé kí ká sọ lérí ọ̀rọ̀ tí àwọn tó jágbà níbẹ̀ yẹn náà tí wọ́n sọ àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí náà àwọn ọmọ yàwá ni wọ́n àìsàjòjì ilé ẹ̀kọ́ ọ̀pọ̀ wápọ̀ ìlú ọ̀pọ̀ wápọ̀ agboolé ọ̀pọ̀ wápọ̀ gbogbo tí ń bẹ àwọn ara wa náà ni a gbọ́dọ̀ ṣọ́ra kọ́mọ̀ yẹ pé tí ń ṣẹlẹ̀ nílẹ̀ east lónìí ní eastern world lónìí nílẹ̀ Lárúbáwá kọ́mọ̀ àjìdí lọ́dọ̀ tiwa náà ní bí tiwa náà ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nì tọ́lífà ìnẹ̀lẹ̀ harba àwọn àkàrà gbogbo ibi tó gbọ́ bá ti dìde ọ̀rọ̀ náà ní sí kí ni o ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ló fi nídìí ká kọ́ṣà ara wa àwọn tí wọ́n dìde tí wọ́n sọ̀rọ̀ yìí ẹnu nǹkan tí mo ní observation nínú àwọn ọ̀rọ̀ wọn gbọ́gbọ́dọ̀ sọ
especially nílé èyí tí professor wa Aláró tí wọ́n sọ lé ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn èèyàn sẹ́ni kírísẹ̀ sí mi mo sì gbọ́ mo dúpẹ́ wà bá náà ọlọ́pọ̀ sí dáadáa fún wọn ọlọ́pọ̀ yẹ kára wò ẹnu ìtí mo gbọ́yé níbi ọ̀rọ̀ wọn tó fi di pé mo gbọ́dọ̀ respond sí àwọn kankan bẹ́ẹ̀ ìní pé sáàdì tí àbá Aláró tó dúró lérí ni ìfẹ́ kọ́ dáàbò kókò bẹ́ẹ̀ mo ti fi lo àwọn jàmáà náà sóyè torí pé táwọn sọ fún wa nísìn ó yàtọ̀ sí táwọn sọ ṣe nílùú tá a wà yìí a gbọ́dọ̀ sọ tírẹsì rẹ̀ gan kọ́dájọ rẹ̀ sí lọ́jọ́ mi torí pé bí ọba sí ìlú kò lè ṣẹ́sì o kò sí ibi kàtẹ́rì pẹ́sìn tó sì ìlú kà lọ́kọ̀ọ́kọ́ jẹ́ náà ni ìlú sì lè máa bẹ kọ́mọ́ lẹ́sìn bẹ́ẹ̀ tó bá tí wá nípa máa ń sọ̀rọ̀ ìlú a gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tá a sọ̀rọ̀ yẹn àwọn tá à ń gbénu kọ́lá bí ẹ̀ máa ń jagun ó gbọ́dọ̀ sọ ìmáyà al-madaniyin ká protect interest àwọn aráàlú kó gbọ́n ọmọ sí nínú ọmọkọ̀lù wa èyí ò pàtàkì nínú gbogbo tá à ń ṣe yìí ó ti bẹ̀rẹ̀ sí àfẹ́ẹ̀tì àwọn ìlú tá à ń bá wọn gbé tó yàtọ̀ sáà mùsùlùmí ga gbogbo àtàwọn yìí tó nídìí kí a ṣọ́ra níbẹ̀ àwọn professor Aláró yìí ń try láti sọ fún mi nínú ọ̀rọ̀ tí wọ́n sọ jáde tí mo fi tí ara mi báyìí gbọ́ yípa àwọn ọ̀rẹ́dì láti jókòó peace talk pẹ̀lú àwọn kan especially pẹ̀lú àwọn ṣíà rẹ̀ sóye yípa àwọn ọ̀rẹ́dì láti àwọn àgbàlagbà fẹ́ kó kò lérí ìlú ètò wa yípa àwọn tó yẹ pé àwọn náà sì wà nínú ìlú ọmọ ìlú yìí náà sì làwọn náà àwa sì gbà wọ́n sí mùsùlùmí ẹ̀yin ọgbà wọ́n sí mùsùlùmí àwa ní mọ́ríkàtì àwa mọ̀ bá wọn ṣíyá mùsùlùmí ni wọn àwọn alùsùn náà àwọn ò gbà pé mùsùlùmí ni wọn mo rò pé ìlọ́fà tó fi náà wò lè jòkó pẹ̀lú àwọn ṣíyá ẹ̀dá àpòǹpò láti fẹ́ ṣe pistol tó lè jẹ́ pé ilé lọ́rọ̀ inú tó ń dìjà yìí àwọn náà bẹ́ẹ̀ kí lè àgbà wọn láyè kí wọ́n wá lójú ọ̀tẹ́ ni wọ́n sí tàbá mọ̀ pé lóòótọ́ píìsì lágbáwá tẹ́ bá lẹ́sẹ̀ kọ́dà ní lérílẹ̀-èdè gan náà tẹ́ bá ikọ́ ìjádìjà tẹ́ bá fẹ́ lọ sí kí ni wọ́n ń pè èyí tẹ́ bọ́ lè ṣe ní gbogbo conference káàkiri wọ́n pè gbogbo ìlú àwọn delegate wá láti oríṣiríṣi ni kó kárí kó wá sí kíni o kó wá dìfẹ́ǹdì ìlú ẹ̀ kó wá dìfẹ́ǹdì ààyè ẹ̀ kó wá dìfẹ́ǹdì àwọn ọmọ ẹ̀yẹ ẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé wá lè gbé tó yẹ kó gbé jáde gẹ́gẹ́ bí solution nígbà tí ẹ̀fọ́ wá jòkó pẹ̀lú wọn níjó ni wàhálà tó fẹ́ tán eléyìí ìbẹnu ti ń pa wa láyà níbi ọ̀rọ̀ tí wọ́n sọ tó yé ipe bọ́yá o àwọn ò ní jòkó pẹ̀lú wọn eléyìí bàbá rẹ pé lóòótọ́ afẹ́ ní solution nínú ọ̀rọ̀ yìí yóò dà kó yọ yìí kò bẹ́ẹ̀ ọ̀kan nínú iṣẹ́ tí wọ́n fi rán mi èyí jẹ́ ká ẹ̀kejì ọ̀rọ̀ ìyí wọn ajẹ́ tèmi gan tí sọ pé Professor Aláró ibi yé mi pé kọ́dà láti jọ yìí o ẹ dáko béèyàn bá jẹ́ síyá yóò sì jẹ́ sùn nínú kéèyàn lóhùn ò ní jẹ́ kankan ní méjèèjì kò lè ṣeéṣe ẹtù yìí náà nù ìyẹn lè má jẹ́ síyá ó sì má jẹ́ sùn ní torí gbogbo síyá yìí ní sàti sùn ní tẹ̀pẹ̀rẹ̀ yìí ní híyà ní ilẹ̀ asma'un sàmẹ́tù wọn àǹtọ̀ àbá okò máa sọ̀tọ̀ bá òbí àmì sultan èyí tó dòdòdó bẹ́ẹ̀ ìní pé kò sí kẹ̀kẹ́ tó bá nẹ́bí láyé bẹ́ẹ̀ wọ́n máa pè yẹn síyá wọ́n máa pè yẹn ní sùnní ẹ̀dọ́ bá ti jẹ́ mùsùlùmí ni káti àwọn criteria tẹ́yìn pé kalẹ̀ tẹ́yìn fi jẹ́ mùsùlùmí lọ́dọ̀ tí tẹ́lí èyí faramọ́ so yẹ kéèké dandan ní kí gbogbo èèyàn náà kó ṣe kí ni o kò faramọ́ so yẹ èmi fi pé ra àmì bébì ti wà yìí mi ò rẹ́dì láti support ìṣíyà bó ti lè wọ ọmọ nínú àkídà mi ò sì rẹ́dì láti support àlùsùnnà torí gbogbo tí bẹ́ẹ̀ ni mo ti túwó ní dèdè bá gbára mi ti mọ́ kò sí kàtà mi ba ìlérí ẹ̀ ajẹ́pọ̀ ọ̀rẹ́ ní láti jẹ́ kẹ́tẹ̀ mi lánàá bàbá fẹ́sẹ̀ conference
tani wàá pàdé yín dáńgbà náà èyí náà yọ̀dà kẹgbẹ́ o kì í ṣe dandandandan ní kéèyàn jẹ́ ṣíà kì í ṣe dandandan ní kéèyàn jẹ́ àlùsùn náà ẹgbẹ́ epo bẹ́ẹ̀ ilẹ̀ lábá ní lẹ́yìn ni àlè sọ yìí ò náà ẹ̀fọ́ kálukú lẹ̀ pẹ̀lú ẹ̀mí àtẹ̀sí ẹ̀ sóyè tá a bá wá àtàáyé sòsílmí tá a ń pọ̀ tó rẹ̀ lédè yìí kí láfíà kó lè ṣe kí ni o kò lè wà. Àwọn observation yìí a gbọ́dọ̀ ṣe inú pistol tí a ṣe lọ torí pé lẹ́yìn èyí àwọn àgbàlagbà wọ́n wá fà àwọn nǹkan míì náà kún ọ̀rọ̀ yìí tí wọ́n ní kí n sẹ́ńdẹ̀ sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí ṣùrùtù tí afẹ́kẹ́ iná ògbéyàwó látọ̀dọ̀ tiwa tí ilẹ̀ yìí sọ tiwa náà táwọn afẹ́rẹ́mi ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ yìí tẹ bá mọ̀ pé lóòótọ́ ẹ̀ náà fara mọ́ a lè jọ jòkó a lè ayọ̀nù tí bá bẹ láàrin àwọn out tí ọba ṣe yíyan a sì tún máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan sọ fún mi pé ṣebí ẹ ti lẹ́ẹ̀ ṣe pistol ìwọ tún náà ọmọ ẹ tí wọ́n jáde yìí múná ìyẹ́yẹ́ mọ́ ṣe pistol kí lọ́wọ́ gbogbo sì máa lọ. bàbá àrà òsínú eléyìí o ìbá ilé ti ṣètà gbáyé náà nígbà tí o ti sì dìlì lérí ẹ nínú kọ́ńdà àbẹ̀wò kọ̀ wáyé ní ìṣì bá kìí bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn regulation combat èyí ń bẹ́ẹ̀ o nígbà táwọn ọ̀dákẹ́ lọ́wọ́ ò ní lè dákẹ́ ní ìná àwa tá a bá mọ̀ pé lóòótọ́ wọ́n gbé sẹ́ni lọ́wọ́ ní ká ṣe properly èbó tiẹ̀ ká ṣe kí ni o ká ṣe ipe tí ń díjà ká kọ́kọ́ sọ láàrin ara wa náà lókèrè tó bá wá yá ká tó wá pàdé ká ṣe kí ni o ká wá sọ inú tí ń díjà ni pé gbogbo tó fọ̀rọ̀ yìí ni pé ẹgbẹ́ ṣe mọ̀hárà bá tó bídíà ilẹ̀ Yorùbá àmọ́ ńgbà tẹ bẹ̀rẹ̀ sí ṣe mọ̀hárà bá tó bídíà yìí ẹ̀yin náà ní sìkẹ́ni mọ́tò mọ̀hárà bá ìmọ̀ gbógun ni ẹ̀ ń ja bídíà ní ogun àwa padà rí lọ́dọ̀ tiwa níyìí ike mọ̀hárà bá tó bídíà kẹ́hìnsẹ̀ mọ̀hárà bá tó umma ni mọ̀hárà bá tó umma ẹ̀ ṣe mọ̀hárà bá tó umma ẹ̀ ń ja gbogbo òlu ní kí ni o lógun kéde bídíà nìkan lẹ́yìn àlógún tí ẹ bá rí pé ìgbà tọ́rọ̀ wá di gásùwátì làzábì ẹ ti sọ ní gásùwátì làzábì tẹ́ ẹ wá ń pe gbogbo àwọn èèyàn kúra ẹ ń pe Sufi ẹ ń pe kúra ẹ ń pe kìnnìkan ẹ ń pe kúra ipò fọ́ sọ̀pọ̀tì lérí iná ọba tiwa èyí wò ní kò ní sí sí mọ̀háràbà tẹ́ pé yìí náà nísìn tẹ́lí bídíà ni eléyìí mọ̀háràbà ti rúmọ̀ tó kó gbogbo àwọn tẹ́ ń pe kúra náà lẹ ti jà lógun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ gbà wọ́n sí mùsùlùmí ni bẹ́ẹ̀ dé ní bẹ́ẹ̀ ọ̀bá jẹ́ súnà yóò jẹ́ síyá sọ́gbẹ̀mí nílẹ̀ ní sùsùn ní ṣé ẹgbà mí ní sùn ní bó ti wà yìí ẹ máa yẹ́ lọ Sufi ni ṣé ẹgbó Sufi náà wọlé ni lára yín níjó lẹ́yìn ó Sufi dọ̀rẹ́ ṣé wọ́n bá ní kí wọ́n túnú yín wò wọ́n gba pé ẹgbà pé ó Sufi ọ̀rẹ́ yín ni bẹ́ẹ̀ ni ibi wọn resolution tí wọ́n mú wá nísìn fọ́rọ̀ yìí nísìn bàbá fẹ́ ṣe kí lábẹ́ ọ̀dọ́ àwọn Sufi lọ́wọ́ abẹ́ o a pè wọ́n jókòó ṣe é jókòó pẹ̀lú wọn ó yẹ ká lè pè wọ́n sí torí inú resolution táwọn àgbàlagbà mú wá ni pé tí mo gbọ́dọ̀ jí kẹ́ ẹ̀ mà nísìn lọ́wọ́lọ́wọ́ ni pé wọ́n lá àádọ́ sí mọ̀tàmọ́rù náà ní lákọ̀ọ́kọ́ náà a ṣe àlèkè wàá rò wátọ̀ ni inú mọ̀tàmọ́rù yẹn yíta àrísù sí mi ká lè jókòó láfíà ká lè ṣe dáálọ́gì náà inú dáálọ́gì yìí àwọn jihadi ti ẹ máa wọ̀ yẹn àwọn jihadi ti wa wọ́n máa wọ̀ yẹn àwọn mí tẹ̀lé jihadi ti wa àwọn ṣé ń bá kàlà ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò sí já àtùkà tẹ́ ẹgbẹ́ yìí ẹ̀yin lẹ dá wàhálà yìí lẹ wàhálà bá tó lòún mà yìí bóun ni ó ti kó ta tẹ́kẹ́ bíjà nìkan lẹ́ concentrate lé ní erí kọ̀sẹ́ni tí ọ̀fẹ́ kẹ́ ẹja bíjà lógún ẹnìkan ọ̀tá kù ní lélẹ̀ àmọ́ táwa rí ni pé wàhálà bá tó bíjà tẹ́ ń wí yìí wàhálà bá tó lòún mà yìí túmọ̀ rẹ̀ lọ́dọ̀ tiwa ń tá a rí sínú tí kì í máa ṣe bẹ́ẹ̀ ṣe bá àtẹ̀bíjì ti mẹ́rin ìkẹ́ tó dé wọ́n sì ṣe tí wọ́n lọ gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n wà àríwò tààlà fáìlẹ́sì tó pẹ̀lú àwọn tẹ̀bíjì ṣe kíni o tí wọ́n ń jà tí ń ṣe jìjà sóye kìí ṣe bá àtẹ̀bíjì nìkan àwọn ọmọdé àgbẹ̀rẹ̀ nílẹ̀dẹ̀ yìí láti ilẹ̀ Yorùbá títí dé Kánò tí mo wà yìí wọ́n wà ó tí ò sí èméjì mẹ́
láwọn tẹ̀blíìgì wọ̀nyí àtàwọn Ahmadiyya ibo ni wọ́n ti gbógun tẹnìkan kọ́dà wọ́n invite mi náà rí ní ìlú Ìláró yìí tí mo lọ ọbẹ̀ láwọn Ahmadiyya gbogbo àwọn tìmẹ́yìn Professor tìmẹ́yìn gbogbo wọn ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbà kan lọ́wọ́ yẹn kò ní kẹ́ máa rìn súnmọ́ tẹ́ bá rí confuse déédéé la ikraha fi din qad tabayyana rushdu minal ghayy. à ń fọ́ọ̀sì ẹ̀yẹ̀wò nẹ́ẹ̀sì yẹn kò lè possible Ahmadiyya ń bẹ lédè yìí náà ta ni bá wọn jà ta ni wọ́n bá jà tí wọ́n mọ practice ẹ̀sìn wọn ni kọ́dà àwọn tó lágbára tó jẹ́ bonafide nínú wọn bọ́n bá lọ́mọ bí ọba ti sọ máa tó ọba ti dá Ahmadiyya àwọn onífọmọ fún ọ ta ló bá wọn wí Sufi bẹ́yà yìí àwọn Ahmadiyya yìí bẹ́yà yìí àwọn tẹ̀blíìgì yìí bẹ́yà yìí sóyé àtàwọn míì náà bí àwọn Markazi náà tó ráàdà tí wàá nìkan náà nísìn náà nù àfẹ́ akọ Markazi náà ó ti ní síkìláàlù tiẹ̀ Àdàbí náà ó ti ní síkìláàlù tiẹ̀ Zòmùrà náà ní sí ó ti ní síkìláàlù tiẹ̀ gbogbo eléyìí jihadi ni tẹ́gbẹ́ etí ń bẹ nínú ọ̀kọ̀ọ̀kan kò jọra wọn ṣé ẹlẹ́rìí láti jòkó pẹ̀lú gbogbo àwọn eléyìí torí èyí náà lájọ́ parápọ̀tà jẹ́ mùsùlùmí yìí o àwọn tí wọ́n fún mi lẹ́sìn ní sí ọmọ Markazi bẹ nínú wọn àwọn ọmọ Markazi bẹ nínú wọn nígbà wọn yọ kúrò láàrin wa nísìn sáà bínú ni wọn làwọn ò jẹ Markazi mọ́ ààfin yìí ò bínú àgbà wọn pẹ̀lú àléébù wọn àtìgbà wọn pẹ̀lú tí wọ́n bá lọ àtìdọ́dọ̀ wọn àmì ìtọ́ ẹ pé ẹ wá concentrate lérí pé àbíkásá lọ fún yín nínú ìlú yìí àà lè lọ fẹ́ nìkankan ìtọ́jú òdòdó nù àà sì ní lọ fẹ́ nìkankan tó lẹ́yìn sọ pé ẹ̀ nínú Markazi nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wà láì ọ̀rọ̀ kìíní kankan átùlà ámọ̀lù ní tá à ń kọjá rẹ̀ náà rárá ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ yíò kùránì náà jẹ́ fátàdọ́ bìmísìlì mọ́tàdá àléèkò ẹ kọjá rà lérí wa àwọn náà bẹ́ẹ̀ sí kọjá rà lérí bìmísìlì lórí bìmísìlì ẹ wó tùrásù wa àwọn náà wó tùrásù yín ẹ wó gbàgbọ́ wa àwọn náà wọ́n gbàgbọ́ tí iná ìtí ń dìjà tàbá rí pé yọ́mọ̀ wá lè di pé yọ́mọ̀ lè bá wọn tí wọ́n ti lọ ní ti ọ̀rọ̀ sàábé gẹ́gẹ́ bí tẹ́ sọ àwa náà ọ̀sẹ̀ tó gbọdọ̀ bú sàábé o èmi sì sọ fún yín àti rìfáàsì yìí ò ti pẹ́ ẹ̀ẹ́dẹ́gbà náà ni ẹ̀ẹ́dà sọ pé àbí kí àwọn bàbá mọ̀dérù wọ́n jáde wọ́n wá bẹ̀bẹ̀ bẹ̀yìn wo ní ẹ̀dà yìí nù wà láyé èyí wò ní ṣẹlẹ̀ o bí mùdúrú bá ṣe tó bá ṣe náà lẹ́yìn ọ̀rọ̀ sáájú Ọlọ́run lọ́sẹ̀ òun pẹ̀lú ẹlẹ́dàá òun pẹ̀lú Ọlọ́run wọ́n jọ máa ṣe kíni o wọ́n jọ máa ran sẹ́yìn lọ́lọ́ ni àwọn ẹlẹ́sìn tó mọ sẹ́ńtìr ilẹ̀ àmọ̀tàwálà wà kábàrà ẹ̀yẹ ká sòdodo ọ̀rọ̀ ẹ̀yà ju yín o lẹ́yìn ọ̀rọ̀ sáábé sóyé bí mo dúró bá sọ lọ́bẹ̀ àgbọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́jọ́ mi nù wọ́n bá tọrọ àbẹ́jì lọ́dọ̀ Ọlọ́run ọ̀bẹ́jì jì wọ́n àwọn káyọ̀ kan wáyé bóun ní tírẹ́tì kan nílẹ̀ Yorùbá ìtí ọmọ tírẹ́tì yí pé àbí kí mo dúró ní jáde wá láyé kò tí ẹ lé sẹ́yìn ẹ jẹ́ ká gbàgbé bẹ́ẹ̀ o kò lé sẹ́yìn o sóyé torí pé èyí tẹ́yìn náà jáde ta ló jáde tó wá bèbè ṣé gbogbo tiwa náà tẹ́ ń wo ta ló jáde nísìn kò sí ojú ogun ni èmi sọ gbogbo ni èyí sọ gbogbo èsogun sẹ́mi ọmọ tí wọ́n sọ ni torí náà ẹ gbàgbé pé nìkan wà bèbè ọ bygone is bygone ká jẹ́ kí n tọ́ lọ kọ́ lọ ká gbogbo àbábà bẹ́ẹ̀ Ọlọ́run ní ká ti kí ló ká bẹ́ẹ̀ Ọlọ́run ní ká tọrọ àforíjì ní ọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run náà sọ pé àkútù ìsáàkì rúrọ̀ bákùn innahu kana ghaffara yusilu samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. Ọlọ́run ní kí gbogbo wọn lè tọrọ àforíjì rẹ̀ èyí náà má ríra yín látúnṣà kú wà fúnṣàkùn wà á lẹ́nu mọ̀lẹ́tàkà ẹ má yí ara yín kọlẹ̀ pé yín náà níṣẹ́ ní mistake láti ṣe gbogbo tẹ́ ẹ ṣe. kẹ má
mẹ́rin báyìí náà kọjá dà kálukú ni kó túbá kémi ó túbá kí wọ́n túbá ká bàbá mọ̀jú ló túbá kẹ́lòmíì náà ó ṣe kí ẹja túbá níléèdè ọlọ́run náà ní kí gbogbo owó túbá fún. àwọn tẹ̀ wá wò pé bóyá nìkan sọ̀rẹ́ndà kò sí sọ̀rẹ́ndà o pistol kìláàsì bó kálukú sì dó sí àyè rẹ̀ ọ̀tán bẹ́ẹ̀ bá ti fi wálẹ̀ sáyé wa lákòókò nínú kó wọ̀lé ẹ̀ dé èyí ò ní kẹ́ ẹ jẹ́ ká wá solution sí ibẹ̀ ó sì làwọn àgbàlagbà faramọ́ yí pé lẹ́yìn ìgbà tẹ́ bá dáwọ́ ọjà èyí náà bá àwọn ara yín sọ̀rọ̀ torí náà ní bíbélì mọ́mù pé ta ni mọ́mù ti yín ta ni darí ẹ̀yìn alùsùnà lórílẹ̀-èdè yìí ibẹ̀ yí Haúsá nìsí tọ́ ẹ pé Haúsá yìí mọ̀ wáyé ni bàbá fẹ́ kàn sí wọn kódà mo ní fóònù nọ́mbà wọn yìí ti pè wọ́n ó sì kọ́ sára wọn tilẹ̀ Yorùbá ìdá àti ìròyìn tu ẹ̀ fáwọ́dọ̀ lẹ́ ṣe ta ni àgbàlagbà táwọn ọ̀fẹ́jọ́ sùn láàrin yín tó jẹ́ mọ́mù yín tó jẹ́ aṣáájú yín tó jẹ́ kọ́ìdù yín sóye àwa ní kọ́ìdù èyí táyì sí sọ yìí kéèké mi mọ́ rárá ni àwọn àgbàlagbà ti fẹ́nu kò pé èyí táwọn sọ mòdìrú àwọn bàbá mòdìrú mọ́kàsì wọ́n lòdì sí mẹ́dọ̀ náà wọ́n sì ti fara mọ́ wọ́n ti gbà ìdí wọ́n sì ní wọ́n ṣe press release ìdí wọ́n tún ní tẹ́mi náà ṣe ìlèmí náà ṣe yìí torí èmi mo fẹ́ra ní sọ́fíìsì yìí àwọn ọlọ́lọ́ ọ́fíìsì èmi náà sì ní kọjá ìdíyẹ àṣẹ tí wọ́n fún mi bẹ́ẹ̀ tá a bá wá rí i pé èyí nísìn èyí yọ kó ń bẹ́ ṣùrùtù tí mo wí fún yín nù tí mo pè ní mọ̀hárà bátùlù ń mọ̀ yìí tó yọ kó ń bẹ́ táàsì mọ́ bú ẹnì kankan mọ́. Ká máa ṣe ṣátìmù yìí ká máa ṣe láàánú yìí ká máa ṣe búkútù yìí ká máa ṣe yéèdì yìí ká máa ṣe hásàdì yìí tá a yọ kó bẹ́ẹ̀. èyí ò jẹ́ ká rọ́nà lọ ẹ má gbèsè mùdírù rẹ nìkankan mọ́ àwọn bàbá yìí náà sọ pé kò ní táwọn lọ́rùn kéèyàn wà nínú ààyè o kẹ ẹ máa lọ lè ríjú kó ààyè náà kẹ ẹ sì ní kó kálukú ọ̀fọ̀ lẹ́rán kọ́ máa wòrà yóò lágbára díẹ̀ o yóò lágbára díẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ wá kí wá òṣòro tó dáa ní gbogbo ẹ̀ bá ti lè kọ̀ntúrò rẹ̀ ọ́fíìsì tó sì kọ̀ntúrò rẹ̀ ó ṣe kí ni o ọ̀wá ẹ̀yin náà sẹ́yìn náà lè láwọn tó lè kọ̀ntúrò ọ̀dọ̀ yín tẹ́ẹ̀kí gbogbo ọ̀kálùkọ́ yóò ṣe mẹ̀dọ̀ sóyé tó yẹ kó gbogbo jihad ti ń jà kò sí bí mistake ò ti wá bẹ́ẹ̀ yìí tó yóò dodo nù ọwọ́ alágbègbè tiwa ọwọ́ alágbègbè yìí náà èyí tó jó dodo òun náà ni ẹ má jẹ́ ká túbẹ̀ wò mọ́ tá a bá fẹ́ rọ́nà lọ ọwọ́ adíta bá ní kó gbogbo nǹkan ọkọ̀ alábàlẹ̀ àwọn wà sí inú kápàdé nìbàdàn gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà fi rán mi nù ní inú kápàdé nìbàdàn sóyé àbí ká sì lọ́ọ́ pàdé ní yunifásitì ní Lagos University ní LASU ibi táwọn fi conference náà sínú káwọn kálukọ́ wá sí dialogue ká sì tọ̀ sí yá kó kálukọ́ mọ̀ bí ó ti máa gbé láfíà bẹ́ẹ̀ bá ní faramọ́ yìí èmi náà wá rọ̀ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká wá kàn sí nínú ọ̀rọ̀ yìí èyí tá a mọ̀ sọ dáa ní lójú tú ẹ̀ yìí gbogbo tá a sọ pé torí Ọlọ́run yìí èwo la mọ̀ tọ́lọ́ ń gbà ń bẹ́ èwo la mọ̀ tọ́lọ́ ń gbà ń bẹ́ sóyè gbogbo ẹ̀yìn kéékèèké tẹ̀sí ń dàrú lábẹ́rẹ́ náà ẹ lọ sí pẹ̀lẹ́ gbogbo bá délẹ̀ tán nísìnyí ẹ wọlé lọ ní o ẹ má jẹ́ ọjọ́ kí mùsùlùmí lọ́fà àwọn ọ̀tọ́ padà ló èdè sí wa ẹ má àdíká fàyè báyìí ó yẹ ká rántí ìlú tá a wà pé àwa mùsùlùmí tá a bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fẹ́ràn wa ẹ má jẹ́ kó lo jàgídíjàgé yìí tá a ṣe pẹ̀lú ara wa yìí kó lo against wa ní Islam gbogbo ẹ tí máa ń dá sọ̀rọ̀ yìí ní tí ọba wo ọ̀gá kan bí tí mo wí yìí tí wàhálà rẹ bá dé wà ní àyọkàn àwọn fámìlì rẹ tọ́ba yìí kẹ́ mùsùlùmí ó di pé wọ́n dìde wọ́n ti ẹ bá níbi kan tó pé ẹ lọ yẹ pàdé níbi kan ẹja ẹ para yín nísì ọ̀tàn ó dógún nù ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìlú omi afúnra wa láyé méjèèjì tí wọ́n sọ fún mi yìí ẹ jọ̀ọ́ ebe ṣùrùtù táwọn wí ẹgbẹ́ yẹ̀wò ṣùrùtù pé ẹ ní dòkútà ní kankan ẹ ní bẹ́ẹ̀ ní kankan sèmítìnì ẹ sì ní bẹ́ẹ̀ pàdé pẹ̀lú ẹni kankan ẹ yọ ọkọ bẹ́ẹ̀ ẹ̀kejì ká sì gbà pé a sì kọ́nfẹ́rẹ́nsì èèyàn wà àwa náà wà àgbọ̀n wà sọ̀tì
nígbà náà àwọn bá débi eléyìí nígbà náà náà sọ àsìpétọ̀ wọ́n máa ceasefire ọ̀kadùkú náà kò ceasefire èyí jẹ́ dédé nǹkan tí wọ́n fi rán mi tí èsì gbọ́dọ̀ mọ́ jíṣẹ́ fún gbogbo ìtọ́jẹmọ́ ilẹ̀ Yorùbá yìí lérí kéèkì ogun kò lè mi fún kálukú kò lè fa abalẹ̀ bá a bá ní fọ́ọ̀tì lábàámọ̀ yọ fọ́ọ̀tì ọ̀pọ̀ o kò sẹ́ni tí ò ní fọ́ọ̀tì ká sì má máa wá kíní kankan lábẹ́lẹ̀ kíní kan gbogbo yìí tẹ̀ wá káàkiri pípé ọlọ́pàá kọ̀ọ̀ràn yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ lè pọ̀ ọlọ́pàá gbé wọn ẹ̀ẹ́dẹ̀ lè fi kíní kan kọ̀ọ̀ràn ṣẹlẹ̀ yín lọ́wọ́ yóò mú wọ́ọ̀sì ni wàláì yóò mú wọ́ọ̀sì ni sóye èmi ọ̀gbọ́dọ̀ mo wá lérí níbi tí mo jòkó yìí torí ibi títẹ̀ nìkan ti bẹ̀rẹ̀ ibi títẹ̀ nìkan parí sí ibi títẹ̀ nìkan ti bẹ̀rẹ̀ ìlú ìyá àjọ gbé bẹ̀ ni àní lọ fọ́ra wa tó bá ti di bá àǹfẹ́ ọlọ́pàá rẹ̀ lè múra wa àlọ́ lè wá fi láwọn àtàjà gbà láì tẹ́lẹ̀ yóò rí ìtí òrò kà ní orí o ìtí òrò kà ní orí ẹ má jẹ́ ká ti lọ bẹ̀rù rárá ẹ̀dàwẹ́ gbogbo òwe tẹ̀ ń kọ lábẹ́lẹ̀ wọ́n ní ẹ̀dàwẹ́ tẹ́lẹ̀ tí wọ́n yá kọ́ lè gbé wa mọ́kàsì wọ́n lè gbé mọ̀jú mọ́kàsì wọ́n lè sì gbá mọ́kàsì kọ̀sọ́nà bẹ́ẹ̀ o gbogbo yá àṣẹlé ni tó bá dòdòdó táwọn àdá ẹ̀bà àdínkù kọ̀sọ́nà bẹ́ẹ̀ kọ̀ọ̀nà ṣẹlẹ̀ lọ́wọ́ rárá tó rà ń gbọ́ táwọn kan sọ pé kó lo àwọn olóṣèlú kó ṣe ní ti Abdul-Jabbar tí mo bá padà dé ìjókòó mi ti Kánò Abdul-Jabbar tẹ́ fi wí ọ̀dọ́ra wọn ìtì ìṣẹ̀lẹ̀ mẹ́jẹ kẹmọ̀ ní òsì lẹ́gbọ́ ní àyàwó là ń gbé bẹ́ẹ̀ kí lẹ́mọ̀ tí ìṣẹ̀lẹ̀ pọ̀ ọ̀rọ̀ Abdul-Jabbar gbogbo ẹ̀ níwàá sọ̀rọ̀ lé lérí pátápátá ọ̀rẹ́ wa ni ọmọ ìyá wa ni sóyé gbogbo àwọn kan wá pàdé ó wá ṣe kíní kankan gbogbo bí ṣẹlẹ̀ ti bẹ̀rẹ̀ tó fi parí tẹ́mi Ádámù àyà òsì bẹ́ẹ̀ kò sí. wọ́n là mọ̀ fẹ́ ṣe lọ́ọ̀yà fún ẹgbẹ́ tó bí lè yí nísìn ìwé kẹfẹ́ yìí mọ̀ fẹ́ ṣe lọ́ọ̀yà fún torí bá àwọn ti yí pé kò sódodo nínú tí wọ́n bá wọn náà fa òṣèlú ti wọ́ ẹni tó ṣẹjọ́ rẹ̀ kílásíméètì mi ni ìdáníà tọ́wọ́ kan bá dìbéètì báyìí Professor Shehu sọ yìí kó tó di kí wọ́n á gbé kéèsì rẹ̀ lórí ẹjọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ mọ̀ díẹ̀ ẹjọ́ ẹ̀ mọ́ wá díẹ̀ pásàkátà ń kó wọlé àṣìyá rámọ́tàlá gẹ́rà nìṣíà aláàtàbọ̀ àṣù ẹ má jẹ́ ká wá gbé yìí wọn ti Jàbárù yẹn náà máa para sọ̀rọ̀ lórí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ táàrí ẹ̀kọ́ kan bẹ́ sóyí táàrí ẹ̀kọ́ kan bẹ́ ẹ má àdékélé yòó dílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí ó yàtọ̀ sílẹ̀ Haúsá èyí náà yẹ kẹ́ tó gbọ́ yé ó yàtọ̀ sílẹ̀ Haúsá ó yàtọ̀ sílẹ̀ Haúsá ẹ má já wàhálà alẹ́ tí ìdàgbàdé táwọn dàgbàdé ń bẹ̀ wọn sílẹ̀ Yorùbá yìí dàgbà tó wọ́n dá dàgbàdé ní Haúsá yìí ni àìdàgbàdé bẹ́ẹ̀ èyí tó wá jẹ mọ́ pírọ́blẹ́mù tí wà ní àyí gan ní ká mójútó àwọn olóòsà yìí àwọn ti dìde padà o àwọn olóòsà níbi pàtẹ́jì àyí náà ní gbogbo ẹ̀ ti dìde padà gbogbo àwọn ẹlẹ́bọ oníṣẹ̀ṣẹ̀ pẹ́ ti dìde kí lẹ́rí ṣe sí lẹ́yìn o àwọn dọ́là náà ti jí pátá nínú sùúrù tó yẹ ká sọ náà nù kí lẹ́rí ṣe sí wọn ṣé ẹ dìde bẹ́ẹ̀ ti dìde nísìn tẹ́ẹ̀pù tẹ́ ti tẹ́sí sàábẹ́jì tàlẹ́bì lọ ẹ̀jẹ̀ mọ́jẹ ká ṣe yìí ò ní kí lẹ́rí ṣe báwọn yìí tọ́jú ọmọ ya yín gan tẹ́bá mọ̀ pé lágbára níbi tó ẹgẹ́ lágbára yín sínú kéèké máa lo agbára yín ègéṣì mùsùlùmí ẹgbẹ́ ara yín àwọn ẹlẹ́bùn ṣe lọ nínú yín àwọn ẹlẹ́bùn wọn ṣe lọ nínú yín àwọn kèfèrí wọn ṣe lọ nínú yín rí kẹ̀kẹ́ ṣe tó yẹ ká parapọ̀ èyí ló yẹ ká ṣe ẹ wá wọn bẹ́ẹ̀ sì máa gbé mùsùlùmí ara yín ṣubú ẹ jọ̀ọ́ bí mùsùlùmí kan bá ṣubú kí ló pè yín níbẹ̀ ẹ jẹ́ ara lọ́wọ́ ni o ẹ jọ eléyìí làwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ká ṣe àfiyèsí ẹ̀ táwọn àgbàlagbà sì ní kí n tíráì láti jẹ́ kí n jẹ́ kó yé yín ike gbogbo tẹ́ bá sọ̀rọ̀ gbòdìyàn ẹ mọ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Haúsá ẹ jọra yín gbogbo ẹbọ tí wọ́n ń ṣe Ìgbò ló ti lè dìde ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ ni ṣe primary sources fún gbogbo pọ́blẹ́mù yìí ẹ lọ wá bẹ́ẹ̀ ti ṣe yìí òní ẹ má gbé ìtọ́ jẹ́ mọ́ pàtàkì kalẹ̀ kẹwàá dìde kẹwàá lẹ́ mọ́ háìdì lábẹ́ ẹ̀ka kan against Markaz eléyìí ò kò lè pé yín
gbogbo àwọn mọ́ká ìtẹ̀sí sálọ̀bẹ̀ náà ọlá pé ẹ ti ní gọ́ọ̀jì tègésì mọ́kàsì kẹ tó jáde kó lè kéwú ẹ̀yin náà padà tí yìí náà mẹ́mẹ́ gbogbo ẹ̀rọ àbárábá sọ tẹ́lọ ìlúbáàlì súnà ojú bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ dànù lérú àmọ́ àlẹ́ yẹn lọ́rọ̀ lọ náà o ká tó wá fàbọ̀ bá jẹ tí yìí ọ̀rọ̀ ọjọ́ mi ni subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.